Ah, tá a bá rí àní wí, táwa ò bá dẹ̀ sọ ẹ̀yin lè má fura sí i. Àǹtí Rámọ́tà láti bí àná tá a ti ń gbọ́rọ̀ pé àǹtí Rámọ́tà wà ń kómà wọ́n ṣe awúgbọ́ ṣùgbọ́n ìjọba Làǹdẹ̀ fúnra rẹ̀ ti wá sọ̀rọ̀ ó bá wọn oníròyìn sọ̀rọ̀ pé ó tọ́ ni o pé òun gbọ́ àbókí ní àǹtí Rámọ́tà fẹ́ lọ ṣèdí wọ́n ti wá wọ kómà. In the first place mo mọ̀ pé ó láwọn èèyàn tó ń manage àǹtí Rámọ́tà gbogbo wa la dẹ̀ like wọn at least wọ́n máa ń pa wá lẹ́rìn lórí screen lórí gbogbo ẹ̀ but èmi wò pé kò necessary then àwa tá a bá súnmọ́ àwọn artist ó yẹ ká máa fún wọn nímọ̀ràn ṣe ti get èèyàn kan ló ń trend recently pé ó ti bóra ara ti bàjẹ́ ojú ti bàjẹ́ èmi wò pé kò need ká bara wa jẹ́ bọ́lọ̀ ti ṣe dá wa yìí ó ti dáa ìwọ tó dúdú maintain dúdú ẹ kí dúdú wà dáadáa ìwọ tó mọ́ra tó pupa maintain pupa ẹ ayẹ kó di kàlánkìnì mú ẹ lọ́wọ́ kí la bá débi pé à ń ṣèdí láìpẹ́ ẹ̀dẹ́ bá gbàgbé bóyá late last year early this year ni a gbọ́ pé àǹtí Rámọ́tà o wọ́n lóògùn yọ̀dí o ó ti dọ̀rá sí wọn kún o wọ́n dákú gbà yẹn náà gbà tó máa sọ fáwọn oníròyìn àǹtí Rámọ́tà fúnra rẹ̀ sọ pé òun ní typhoid ń gbà yẹn ni òun rí Jésù òun dákú Jésù wá sọ fóun padà òun á jí sáyé now ṣé kí wọ́n tún fẹ́ sọ fún wa ń sìn ṣé àǹtí Rámọ́tà tún rí Jésù lélẹ̀ ni àbá àǹtí Rámọ́tà pàdé ànábì lọ́dọ̀ dókítà tó ti fẹ́ lọ ṣèdí no ká tiẹ̀ jọ fojú ká wò ó but àǹtí Rámọ́tà tá a bá wò wọ́n ẹ rí i pé she is a special child báwọn alákọ̀wé ṣe máa ń sọ special person ni wọ́n àkàndá ẹ̀dá ni wọ́n lápá kan so àwọn tó súnmọ́ wọn yẹn ni ẹ jẹ́ kí a wo ipa tí wọ́n kó nínú ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ẹ jọ̀ọ́ o àdá anybody lẹ́bi o n tá a gbọ́ là ń sọ̀rọ̀ lé lórí ẹ̀yin náà lè fèrò yín ránṣẹ́ lórí comment section ẹ ṣé púpọ̀.